ǹjẹ́ àtúnkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti nágbára nágboro lọ́sẹ̀ kúkú wọ̀nà tó jìn láti múlò ìwà alájà balẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé. àdúrà mi sí gbogbo yín ní gbogbo ìgbà náà ní pójú tẹ fún wò wá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ fi gbọ́ wá ìtínú ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà làyàn fún Elédùmarè tún gbalẹ̀ gbòde tí mo mú wá sójú mọ́ màwòrán fún ìtẹ̀jẹ́ olólùfẹ́ wa ẹ ti mọ̀ mí bí ìṣe mi kókó oníròyìn ní kọ́kọ́ gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde ọjọ́ ajé Monday àti ọjọ́ ìṣẹ́gun Tuesday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ tó ń bọ̀ yìí. alákòóso ìpínlẹ̀ Rivers tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn síbẹ̀ Vice Admiral Ibok Ete Ibasi ó ti fọwọ́ sí júwèlé fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún èyí tí gómìnà ìpínlẹ̀ náà tó yàn síbẹ̀. a ti gba 77,000 naira lóòótọ́ o ṣùgbọ́n síbẹ̀ kò ká wa lẹ́nu rárá àwọn àgùnbánirọ̀ náà sọ èyí di mímọ̀. gbajúgbajà oníṣòwò bùtíìkì ní ìpínlẹ̀ Anambra kan ló ti fẹ̀sùn kan àjọ NAFDAC pé wọ́n kó ọjà òun èyí tí owó rẹ̀ kò dín ní mílíọ̀nù 15 náírà lásìkò tó ń ṣe ìkọlù sáwọn ọjà kọ̀ọ̀kan nínú ọjà lónìṣà. ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ìpínlẹ̀ Abia ti ṣekú pa ènìyàn méjì àwọn méjìlá míì fi ara pa yamayama. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti tẹ arákùnrin kan tó ṣekú pa ìyá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. àwọn ọmọ gànfẹ́ ya wọ ilé baálẹ̀ ìlú wọn kan ní ìpínlẹ̀ Ondo wọ́n ṣekú pa ọlọ́wọ́ ọ̀tún rẹ̀ kan látàrí ìjà ilẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti kéde ọjọ́ ajé Monday àti ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn òṣìṣẹ́ láti ṣe ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ tó ń bọ̀ yìí. gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti ń jáde láti ọ̀dọ̀ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ abẹ́lé ní orílẹ̀-èdè Nàìjíríà Olúbùnmi Túnjí Òjó èyí tí akọ̀wé fún mínísítà ọ̀hún Magadalen Ajani tó fi ìròyìn náà tó fi léde síta ó ní ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ya ọjọ́ méjì kalẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi ṣe ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ èyí tí à ń wò lọ́ọ̀kan yìí wọ́n sì kéde ọjọ́ 21 oṣù kẹta ọdún tá a wà yìí títí wọ ọjọ́ kìíní inú oṣù kẹrin ọdún 2025 yìí bákan náà nígbà tí akọ̀wé náà tó ń fi ìròyìn náà léde ó sọdúnmọ̀ pé ìjọba àpapọ̀ wọ́n ṣe àlàkalẹ̀ ọ̀lídé yìí tá a mọ̀ sí ìsinmi lẹ́nu iṣẹ́ láti lè jẹ́ kí àwa tá a jẹ́ mùsùlùmí ká lọ rèé sin ọlọ́run ọba Allah ká sì lo àsìkò náà láti fi ké pe ọlọ́run ọba láti lè bẹ̀bẹ̀ fún ìdàgbà ká sì lo àsìkò náà láti fi ké pe ọlọ́run ọba láti lè fi bẹ̀bẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló tún rọ àwọn mùsùlùmí wípé ẹja lo àkókò yìí ká fi tan iná ìfẹ́ káàkiri àárín ara wa àti ìrẹ́pọ̀ tó fi mọ́ ìṣọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà kí ìtẹ̀síwájú tó lámìlaka àti tó péye kó lè máa wà ní orílẹ̀-èdè yìí nígbà tí mínísítà ọ̀hún Olúbùnmi Túnjí Òjó tó fi ìkéde náà tó fi léde síta ọlọ́jọ́ méjì gbáko òun ló pé láti fi ṣe ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ èyí tí àwọn lọ́ọ̀kan yìí. alákòóso ìpínlẹ̀ Rivers tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn síbẹ̀ Vice Admiral èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibok Ete Ibasi òun ló bá ti fi ọwọ́ sí júwèlé fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Rivers kọ̀ọ̀kan èyí tí gómìnà ọ̀hún ní ìpínlẹ̀ náà Siminalayi Fubara tó yàn síbẹ̀ lásìkò tó wà ní orí àlééfà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti ṣe bẹ́ẹ̀ yan ẹni tó jẹ́ Vice Admiral sí ìpínlẹ̀ Rivers láti máa ṣe àkóso ìpínlẹ̀ ọ̀hún níbi tó ti ní kí Siminalayi Fubara tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ náà kó lọ rè rọkúnlé fún àsìkò díẹ̀ odidi oṣù 6 gbáko kan lè wá ojútùú sí wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ sí ìpínlẹ̀ Rivers wàyí o ẹni tó jẹ́ Vice Admiral ọ̀hún Ibok Ete Ibasi èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu
tó yàn sí orí àléfà náà òun náà máa ti bẹ̀rẹ̀ ètò ìṣèjọba rẹ̀ pẹ̀lú bí ó ṣe ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ilé fún àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀hún etí gómìnà Siminalayi Fubara tó yàn tọ́jọ́ ń ṣe àkóso ìpínlẹ̀ ọ̀hún olórí àwọn òṣìṣẹ́ fún olùṣàkóso náà ó ní ó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún níbi àtẹ̀jáde tó fi léde síta gẹ́gẹ́ bí ó ṣe kéde àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ilé fún níbi tá a ti rí akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ náà SSG àti olórí àwọn òṣìṣẹ́ tó fi mọ́ chairman and members of board council of agencies commissioners institution and parastatals ní ìpínlẹ̀ náà bákan náà tún ní ọwọ́jà fásàmìrà ó tún dé ọ̀dọ̀ àwọn all special advisers special assistants and senior special assistants ní ìpínlẹ̀ ọ̀hún pé kí gbogbo wọn kán lọ rèé rọkúnlé nígbà tí ó sì ti ní òun yóò kéde àwọn ènìyàn tí wọn yóò ṣe bẹ́ẹ̀ rọ́pò ààyè tí ó ti ṣòfò yìí nígbà tí ó sì fi ìkìlọ̀ náà lélẹ̀ ó ní àwọn ènìyàn tí ìrọkúnlé yìí tó kàn gbọ̀ngbọ̀n táwọn fọkọ̀ wọn léde yìí kan gbìyànjú láti kó gbogbo tó jẹ́ nǹkan ìjọba ìpínlẹ̀ rífàsì kan kó kalẹ̀ ṣáájú kí wọ́n tó kúrò ní ọ́fíìsì ọ̀hún ó sì sọ dímọ̀ pé ìgbésẹ̀ náà kó máa bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ láti àná tí ń ṣe ọjọ́ 26 oṣù kẹta ọdún tá a wà yìí ó tún ṣe ìkìlọ̀ náà ní dande wípé ẹni tí kò bá wá rí àwọn ènìyàn tó lè ṣe àkóso nǹkan náà fún ní àsìkò tí ohun ti fi lélẹ̀ yìí ní ṣe ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ fi àwọn nǹkan náà kan kó kalẹ̀ fẹ́ni tó jẹ́ olórí òṣìṣẹ́ fún alákòóso ìjọba ìpínlẹ̀ rífàsì ọ̀hún. a ti gba 77,000 naira o ṣùgbọ́n síbẹ̀ kò ká wa lẹ́nu rárá àwọn àgùnbánirọ̀ náà fi ìgbéta sóde báyìí gẹ́gẹ́ bí ìròyìn ayọ̀ bó ṣe ti gba ọkàn àwọn tó jẹ́ àgùnbánirọ̀ tán sin orílẹ̀-èdè bàbá wọn tí ń ṣe ilẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ṣe ti ṣe bẹ́ẹ̀ mú ìlérí àti ìpinnu wọn ṣẹ pẹ̀lú bá ṣe ń san owó tó tó 77,000 naira fáwọn àgùnbánirọ̀ náà èyí tí wọ́n bẹ̀rẹ̀ sísan rẹ̀ láti àná òde yìí tí ń ṣe ọjọ́ 26 inú oṣù tá a wà nínú rẹ̀ yìí ẹ rántí wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà tuntun fún àjọ NYSC Brigadier General Olúkúnlé Olúṣèyẹ Nàfíù òun ló ti kọ́kọ́ fi ìròyìn náà tó ti fi léde níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tó ti sọdúnmọ̀ wípé ẹ̀yin àgùnbánirọ̀ o ẹ ṣe sùúrù ẹ fi ọkàn balẹ̀ mò ń mú dá yín lójú pé nígbà tá a bá fi rí ìparí oṣù kẹta tẹ́ wà yìí ní ìṣẹ̀lẹ̀ gbà 77,000 naira yín tẹ́ẹ̀ni ó sì pẹ̀kẹ́ yín ní wìtìwìtì wàyí o ìlérí àti inú oṣù kẹsàn-án tọdún 2024 olómà ti padà wá sí ìmúṣẹ lánàá òde yìí pẹ̀lú bí àwọn agùnbánirọ̀ náà bá ṣe fi ìdùnnú wọn hàn tó sì sọ dímọ̀ wípé àwọn ti gba 77,000 naira tí ìjọba àpapọ̀ tó ṣe ní ìlérí fáwọn gẹ́gẹ́ bí owó àlàwí àti èyí tí ó mọ̀ ṣe àtìlẹ́yìn fún wọn níbi kálọ kábọ̀ lásìkò tí wọ́n sin orílẹ̀-èdè Nàìjíríà tàn sí lọ́wọ́ báyìí ṣùgbọ́n o níṣe ni àwọn agùnbánirọ̀ náà ni wọ́n tún sọ dímọ̀ wípé àwọn lu ìjọba ní ọ̀gọ ẹnu lórí ìgbésẹ̀ tó gbé yìí àti àmúṣẹ lórí àdéhùn rẹ̀ ní ṣùgbọ́n àwọn ń gbìyànjú láti fi ṣe àlàyé fún ìjọba àpapọ̀ kan dákun kí wọ́n ran àwọn lọ́wọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ohun tó di ọ̀wọ́n gógó lóde yìí torí 77,000 naira yìí náà síbẹ̀ kò tí ì ká nǹkan kan torí pé owó ọ̀wọ́n gógó la fi ń lọjà wọ́n bí nǹkan bá dínkù láàrin ọjà níṣe ni owó ọ̀hún yóò ní ìtumọ̀ tí ó sì tó àwọn náà àwọn agùnbánirọ̀ tí ikọ̀ iléeṣẹ́ ìròyìn àrólé bàbá 1010 TV2 tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kano tó fi mọ́ ti Yobe àti ìpínlẹ̀ Ondo àwọn náà sọ ẹ̀dùn ọkàn wọn síta wọn náwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba ṣùgbọ́n kíjọba gbìyànjú láti jẹ́ kí àdínkù kó bá gbogbo àwọn nǹkan tó wọ̀nyí kí 77,000 naira owó àlàwí náà kó lè bá ká wọn lẹ́nu dáadáa. Gbajúgbajà oníṣòwò bùtíìkì ti ìpínlẹ̀ Anambra kan ló ti fẹ̀sùn kan àjọ NAFDAC pé wọ́n kó ọjà òun tó owó rẹ̀ tí kò dín ní mílíọ̀nù 15 náírà lásìkò tán ṣe ìkọlù sí àwọn ọjà kọ̀ọ̀kan nínú ọjà tó wà ní Onitsha ìpínlẹ̀ Anambra náà. Arábìnrin kan torúkọ tiẹ̀ tó ń jẹ́ Sophia Eberechukwu Okoye òní ó mà ti fi gbé ta síta báyìí tó sì fi ẹ̀sùn kan àjọ tó ń rí sí ohun tá à ń jẹ àti oògùn
tá à ń lò láti dènà àwọn tí kò bófin mu lára nǹkan náà. Ìyún àjọ NAFDAC, National Agency for Food, Drug Administration and Control ní ìpínlẹ̀ Anambra, ó sọ dúnmọ̀ wípé àwọn àjọ ọ̀hún òní wọ́n máa ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ilé ìtajà àwọn aṣọ ìgbàlódé tá a mọ̀ sí bùtíìkì ọ̀hún, níbi tí ó ti ṣe ní àlàyé wípé àwọn aṣọ náà èyí tí owó rẹ̀ tí kò dín ní mílíọ̀nù 15 náírà oná gbìyànjú tán ti kó lọ nínú ọjà ọ̀hún lásìkò tán ṣe ìkọlù sáwọn ọjà kọ̀ọ̀kan ní inú ọjà náà tí ń bẹ ní Onitsha, ìpínlẹ̀ Anambra. Nígbà tí ó fi ẹ̀sùn náà kan àwọn àjọ NAFDAC, ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 7 nínú oṣù kẹta ọdún tá a wà yìí tí ń ṣe March 7, 2025, níbi tó ti sọ náà pé àwọn sójà kan tán jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tí gbàgbọ́ wà pé wọ́n jẹ́ Haúsá àti Fúlàní, òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tán ya wọ inú ilé ìtajà òun lásìkò tí wọ́n ń ṣe ìkọlù sí àwọn ọlọ́jà oògùn èyí tí kò bá òfin mu ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọdún mọ̀ wípé ọjà aṣọ òní òun tà ó ló sì jẹ mọ́ ọ̀rọ̀ ológun dé tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ ya wọnú ilé ìtajà òun. Olóhùn bẹ̀rẹ̀ ọjà aṣọ títà yìí ní ọdún 2024 tó sì jẹ́ pé owó ni òun yá tó fi bẹ̀rẹ̀ òwò ọ̀hún. Ó ní sí ìyàlẹ́nu òun báyìí o níṣe náà ti fẹ́ sọ òun di ẹ̀dùn arinlẹ̀ pẹ̀lú bí ọjà tí owó rẹ̀ kò dín ní mílíọ̀nù 15 náírà 15 million naira ó sì ti di àwátì lásìkò tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí sójà náà tó ní wọ́n ya wọ inú ilé ìtajà náà. A ṣe àfihàn fídíò rẹ̀ tí ó máa jẹ́rìí máa jẹ́ mìíṣó lẹ́gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ gangan fúnra lára rẹ̀. NAFDAC has looted my shop. 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 See my shop, 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 see my shop. NAFDAC has looted my shop. Oh, this is where I make my money. NAFDAC has looted my shop. All my clothes has gone. 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 What does the boutique have to do with drug? What does boutique have to do with NAFDAC people? Government to come for. No government should come to my aid. NAFDAC has looted my shop. Look at NAFDAC has looted my shop. Look at NAFDAC. Oh God, oh God, oh God, this is where I make my ends meet. NAFDAC has. Ẹ káàbọ̀ padà. Ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ìpínlẹ̀ Abia ti ṣekú pa ènìyàn méjì, àwọn méjìlá míì wọ́n farapa yamayama. Ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì ti ilé ìtajà Inna Galaxy Steel Company ètò wà ní Umuala Obuzo, ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ukwa ní ìpínlẹ̀ Abia, òun ló mà ti ṣe bẹ́ẹ̀ rán ènìyàn méjì lọ sí ọ̀run àpàpàǹdodo báyìí nígbà tí àwọn méjìlá tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ara pa tó sì gba ìtọ́jú lọ́wọ́ lẹ́nu tán ni wọ́n wà ní ẹsẹ̀ kan yé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run báyìí. Alága fún ìjọba ìbílẹ̀ ọ̀hún Pásítọ̀ Dike Nkwawo ló fi ìròyìn náà tó fi ìdí rẹ̀ múlẹ̀ pé afẹ́fẹ́ gáàsì náà ó ní àwọn lérò pé níṣe ni àwọn irinṣẹ́ tán lò bíi okùn tí ń gbé afẹ́fẹ́ gáàsì ọ̀hún kọjá tá a lè pè ní páìpù rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó kọṣẹ́ sílẹ̀ tó sì mú kí ìbúgbàmù ọ̀hún kó wáyé níbi táwọn ẹ̀mí ènìyàn méjì tó ti bá lọ táwọn méjìlá míì tó sì wà ní ilé ìwòsàn báyìí níbi tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ti tẹ arákùnrin kan tó ṣekú pa ìyá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Victor Lojale ó ní ó ti wà ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró báyìí lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣekú pa ìyá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ ní agbègbè tó pè ní
Aba Ele Campo Ìtajì Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. Bákan náà ní ọjọ́ 25 oṣù kẹta ọdún tá a wà yìí ó ní wọ́n ṣe ní àlàyé pẹ̀lú bá ṣe ní ẹ̀gbọ́n ẹni tó wu ìwà burúkú yìí torúkọ tiẹ̀ ń jẹ́ David Lozeni olómú ọ̀rọ̀ náà tọ̀ àwọn agbófinró lọ níbi tí ó ti sọ dúró wípé òun bá ìyá àti ẹ̀gbọ́n rẹ̀ ní inú àgbàrá ẹ̀jẹ̀ ní inú yàrá wọn ètò sì sọ dúró pé níṣe ni Victor Ojali ló ti ṣe bẹ́ẹ̀ sáwọn ní ìṣàkúṣà tó ti gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ náà ó ní tí àwọn fi fura mọ̀ pé ṣe ni Victor ṣe bẹ́ẹ̀ pa àwọn méjèèjì ó ní àwọn fi rí ẹ̀jẹ̀ inú ìpọ́n lára rẹ̀ ní iwájú orí rẹ̀ àti ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ní ọ̀rọ̀ náà ó ti dé etí ìgbọ́ àwọn agbófinró tó sì ti fi páńpẹ́ òfin mú Victor Ojali lẹ́ni tí ó náà sì ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ ní gbàgà àtìmọ́lé báyìí ó ti jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo òun ń ṣekú pa ìyá àti ẹ̀gbọ́n òun ṣùgbọ́n tó ṣẹlẹ̀ tó fi hùwà burúkú yìí ó ní wọn ò tí ì fi ìròyìn rẹ̀ léde síta lásìkò tá a fi ń kó ìròyìn jọ. Wàhálà ńlá ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ kan bá ti ṣe bẹ́ẹ̀ ya wọ ilé baálẹ̀ wọn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì tún ṣekú pa ẹni tó jẹ́ ọlọ́wọ̀ ọ̀tún baálẹ̀ náà látàrí ìjà ilẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún nílùú tán pè ní Ugbóńlá ìlú kan ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ti ìpínlẹ̀ Ondo ní ṣe ni àwọn ọmọ gànfẹ́ kan tí inú bí láti sọ mọ̀ pé àwọn kò fẹ́ tó jẹ́ baálẹ̀ ìlú náà lórí àléfà mọ́ látàrí pé wọ́n ní ẹni tó fi baálẹ̀ náà jẹ ní ọba ìlú ọ̀hún ó ti ṣe bẹ́ẹ̀ papòdà fún ìdí èyí àwọn kò fẹ́ baálẹ̀ náà lórí àléfà gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ẹni tó jẹ́ baálẹ̀ inú olóyè Adépọ̀wálé Ebiwano olómà fi ìròyìn náà tó fi léde síta lẹ́yìn tí orí kó yọ lọ́wọ́ ikú òjijì àti ìkọlù táwọn ọmọ gànfẹ́ náà tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé pé láti ọjọ́ 13 oṣù kejì ọdún tá a wà yìí ó ní làásìgbò náà ó ló ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo ọ̀hún pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ kan wọ́n ṣe ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí òun ní ilé àti òde tó sì ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkìlọ̀ àti ìdúnkokò pé kó ń fi ipò tó ń wà yìí sílẹ̀ torí pé tó fi òun jọba kò sí lórí òkè pẹ̀mọ́ fún ìdí èyí kó náà jáwọ́ kúrò nínú à ń jẹ́ orúkọ baálẹ̀ bí táwọn bá rí i nígboro ayé tó bá pera rẹ̀ ní baálẹ̀ àwọn yóò dáwọ́ yà àwọn yóò dájọ́ fún ni ó ní wàhálà náà ti ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ tí ó ti pẹ́ àmọ́ ò níṣe ni èyí tó gba ẹ̀mí ẹ̀ tó jẹ́ igbákejì akọ̀wé fún ìlú ọ̀hún Ìdòwú Joeli lọ́wọ́ èyí tí wọ́n ní wọ́n ṣekú pa nígbà tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí baálẹ̀ náà tó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ níṣe ni Ìdòwú forí kó ikú baálẹ̀ ọ̀hún tó sì ṣá ní ìṣàkúṣà tó tó lù ní ìlúkulù ètàn ní igi tó jẹ́ àpólà tó ní èso lára ó ní wọ́n fi lù ú tó fi gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tán ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú níṣe ló padà ṣe bẹ́ẹ̀ dágbére fúnlé ayé yìí ó ṣe baálẹ̀ ọ̀hún tẹ̀síwájú pé lásìkò tó ń fẹ́ ṣe ìkọlù náà sí òun ní inú ilé níṣe ni òun pe àwọn tó jẹ́ agbófinró ní ìpínlẹ̀ Ondo ó ní ṣùgbọ́n àwọn agbófinró náà wọ́n fún un lésì pé àwọn kò lépo nínú ọkọ̀ àwọn láti jáde wá dáàbò bò ó lóun tún ṣe ní àlàyé pé àní ẹ máa bọ̀ sẹ́ẹ̀ iyekíye tó wù tẹ́ bá fẹ́ gbà òun ṣetán láti san fún yín ó ní ibi kan báyìí náà ní gbogbo ẹ̀ ló já sí àwọn agbófinró òun wọ́n kọ̀ láti yọjú sí òun lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó ń ṣẹlẹ̀ èyí tó mú kí ikú Ìdòwú Joeli lọ́wọ́ tó jẹ́ akọ̀wé fún ìlú ọ̀hún kó mú un tó fi wáyé o alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì ó ṣe àlàyé pé àwọn kò tí ì gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún pé tí mọ̀lẹ́bí náà tá bá sì fẹ́ káwọn dá sí ọ̀rọ̀ náà kàn gbìyànjú láti gba ọ̀nà tó tọ́ fi ìwé ránṣẹ́ sí àwọn káwọn lè tọpinpin bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe jẹ́ gan ní pàtó. ṣé Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ṣókí òun ni ọbẹ̀ oge màdé mọ́gẹ́ fìlà òní kọjá ìpín ìpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí títí di ìgbà tá a tún padà máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a wà yìí orúkọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ mo kí wa pé a kú àtàárọ̀. See the name of my shop, see address, oh, see the address, oh, see the address, oh. See the address, oh. See it, oh. This is my shop, oh. You people should come, please. See it, oh. See it, I'm tired, oh. You people should come, oh. You people should come. You people should come. Everything has gone, oh. Everything
has gone. Everything has gone. Everything has gone. Everything has gone. Everything has gone. Everything has gone. This point, the mash up, everything has gone. Everything has gone. These are you people should help me. Everything has gone. These are you people should help me.